Ẹ pẹ̀lẹ́ o màmá, ẹ kú iṣẹ́ o, ẹ kú títà o. Ẹ dá mi lóhùn ni. Mo kí yín pé ẹ kú títà o. Jọ pé mi lọ náà sí àlàáfíà ni. Àlàáfíà ni o. Ẹ pẹ̀lẹ́ ṣé ajé wá ṣe rí nǹkan tà. Kò sówó. Kò sówó. Kí lẹ ní kò sí kò sówó. Ọjà ké ó sóde ìjọba owó àléwó. Báwo lẹ ṣe wá ń rí owó òun báyìí? Báwo lẹ ṣe ń rí owó báyìí? Báwo ni àwọn èèyàn ṣe bá yín rajà báyìí? Àrẹ o, òbékebè sáyẹ̀nsì. Kí lẹ pè é màmá? Òkèbèkè aṣáájú Buhari sáyẹ̀nsì ẹ̀kọ́ ẹ̀jẹ̀ àrẹ ó rajà. Aṣíwájú Buhari? Kí ni iṣẹ́ ẹ ní o? Òun ní ta ni? Òun la gbọ̀rọ̀ sọ Buhari, òun ní pàṣẹ. Ọ̀gá báǹkì pátápátá? Kí lẹ porúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí? Òkèbèkè ni. Màmá ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o. Ẹ gbọ́ nípa ta ni ò jẹ́ kí owó gan kó ṣe ká rí owó ná ní ìgboro báyìí ta lẹ rò pé ó fọ. Kí lẹ pè é ẹ wo bí kí lẹ porúkọ ẹ̀. Ẹ̀jẹ̀ àrẹ o. Kí lẹ pè é talẹ ní kò jẹ́ kẹ́ ẹ rówó ọ̀gá báǹkì kí lẹ rúkọ tẹ́ ẹ mọ̀ sí. Òbékèmí ẹ̀yin náà kí lẹ̀yin pé. Òbékèmí ni sáyẹ̀nsì báǹkì kan rẹ ó gbà kan rẹ ó rajà. Báwo lọ ìwà ṣe sọ pé kẹ̀yin àgbààgbà yìí kẹ́ máa rówó báyìí. Àmẹ́mọ́ ọlọ́run ní í ṣe. Báwo lẹ ṣe wá ń jẹun báyìí báwo lẹ ṣe ń jẹ báwo lẹ ṣe. Ọmọdé náà lérè bá a. Ẹ pẹ̀lẹ́ o màmá àánú yín ṣe mí báyìí o ṣé ẹ ti tà dáadáa láàárọ̀ ẹ báyìí. Àdúgbò àpẹtọrọ kọ́bà àdèmí jẹun àrà búrẹ́dì. Ǹjẹ́ táwọn èèyàn bá ra nǹkan lọ́wọ́ yín ṣe gbà kan ṣe transfer sí yín. Àgbà wọn mọ̀ báìkì. Màmá. Mẹ́ẹ̀mọ́ ta fà á. Báwo la ti fẹ́ ṣe sí báyìí o. Mẹ́ẹ̀nù ta fà bọ̀ ní méjì báìkì rí. Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á kó wa yọ o Ọlọ́run á gbà wá o ẹ ǹlẹ́ mà.